ètò Ijiroro Owuro ló tún gbòde. ètò yìí ló ń bá wọlé kí n káàbọ̀ kí n máa fi ìlú ẹ̀ kú àwọn ojúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò Ijiroro Owuro. ètò yìí ló ń ìlànà ìṣẹ́gbọ́. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti wà fún society. pẹ̀lú Ola Onabajo lórí Startimes television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá yín ẹ máa rí gòrò ẹ máa wo Startimes. Ìyanu lórúkọ rẹ ayérayé ìyanu mà lórúkọ rẹ ìyanu lórúkọ rẹ bàbá mi tó ń ṣe ohun tẹ́nikẹ́ni ò lè ṣe ìyanu lórúkọ rẹ ọlọ́run tó mú rírí ìjáde nínú àìrí mo ní ìyanu lórúkọ rẹ bàbá mi tó pọ̀pọ̀pọ̀ tí ò lópin mo ní ìyanu lórúkọ rẹ mẹ́bí wọ́n ló jìnjìnjìnjìn tí ò síbi tó parí sí ìyanu lórúkọ rẹ ó tún fẹ́ ó fẹ́ jayé lọ ìyanu lórúkọ rẹ mo ní ìyanu lórúkọ rẹ alápá kábíkábí ìyanu mọ̀mọ́ lórúkọ rẹ mo ṣe dáṣẹ́ ìyanu rẹ dúró lórí aya wa lójoojúmọ́ kábíyèsí oníyanu ìgbà gbogbo oníyanu wíníwíní oníyanu gbogbo ìgbà mo ṣe dáṣẹ́ ìyanu rẹ dúró lórí ayé àwa o à ń bẹ̀ ẹ́ ní àràwọ̀ ẹ̀bẹ̀ lóòrè ní torí pé ìyanu náà ní ọjọ́ ìní tó fi mọ́jú nítorí pé kò sẹ́ni tó lè ṣe bó o bá pẹ́ kílẹ̀ o má mọ́lé ní ilẹ̀ òmọ́ náà ni kò sí nǹkan tá a fẹ́ ṣe sí oníyanu má dáṣẹ́ ìyanu rẹ̀ dúró gbogbo yín tẹ̀ ti darapọ̀ mọ́ mi ẹjẹ́ àjọ gbójú ayọ̀ sókè sóníyanu àgbà ńlá wípé kó máa bá ribiribi lọ nínú ayé wa ó sì dandan yóò máa bá lọ náà ni kí n máa fi yẹn náà kí yín kó àmójúbà àkọ́tún ètò Ijiroro Owuro lórí Startimes television Yorùbá tìyín orúkọ tèmi Ola Onabajo ayọ̀ olúwaṣọlá fún mi aláṣàkẹ́ tí yín gangan tí ó kọ́ mọ̀ ẹ tí mo kí ta wá ti dé báyìí mi àti kejì mi náà làjọ máa ń dé bí mi ẹsẹ̀ náà làjọ balẹ̀ sórí ètò. àti dé bẹ́ẹ̀ ni àti dé bá ṣe ń dé lówùúrọ̀ yìí àná ìgbé àbáyín ní ìbà àlàáfíà gẹ́gẹ́ bí àwọn ṣe wà ní àlàáfíà lákòókò tiwa Yetunde Adeyemo lórúkọ tèmi wọn lóun lókè àgbẹ̀ àkókò àyà àwọn olóhùn Èkìtì lónìí àwọn onímọ̀pọ̀ lọ sílé olóòrò títí a máa bẹ́ wọ agbami ní rẹ̀rẹ̀rẹ̀ nítorí akó wa ni rọ́ṣrọ́ṣ àtàtò yọ̀ọ́dún àjẹfẹ́jẹ́ kó máa falẹ̀ ẹ̀sìn wa máa gbé àwọn máa gbà lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ mú kàlẹ̀ kẹfẹ̀yìntì kẹ bá wa kálọ̀ kájọ rìnrìn àjò Ìjíròrò Owuro ẹ máa bá a bọ̀. ó ṣe ohun èkejì mi ọlọ́run àkókò máa bá wa sọ bí èkejì mi ṣe é sọ àlejò wa tá a máa bá sọ̀rọ̀ lẹ́ni àjọdé ni wọ́n tẹ̀lé wa dé àwọn gan wọn ló dẹ́dẹ́dẹ́ bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀lé wa dé sórí ètò ẹ káàbọ̀ sórí ètò ìyá wa ẹ káàbọ̀ máa ẹ rọra máa ṣe dáadáa lẹ́dẹ́ gbogbo lé ń kọ́ Olúwa ṣeun ìyá wa ń kí wa lọ́dẹ̀ ẹ bá kí àwọn aráalé ẹ bá fọwọ́ yín kí àwọn aráalé. ẹ kúlé gbogbo lé oníṣẹ́ ní àlàáfíà làbáyé orúkọ mi ni ìyáàfin Christiana Afolabi tí gbogbo ìgbọ́mọ̀ sí Christy Orisun. Christy Orisun Iye Christy Orisun Iye àwọn náà ni àlejò wa lórí ètò Ijiroro Owuro lẹ́nu iṣẹ́ rí gbogbo ọ̀rọ̀ mọ̀ràn tẹ́ ẹ máa gbọ́ pátápátá gbogbo ọ̀rọ̀ sí títẹ̀ máa gbọ́ ẹnu wọn la máa ti gbọ́ nítorí lẹ́ni yìí àlejò bíi méjì ló máa bá wa lálejò ṣùgbọ́n ìyáàfin Christy Orisun Iye náà ṣì wà pẹ̀lú wa ní lọ́wọ́lọ́wọ́ báyìí sísítà wa lórí ètò káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ jáṣe báyìí àwọn aráalé ti rójú yín Yorùbá dẹ̀ máa ń sọ̀rọ̀ kan wọ́n tá bá ti débi iṣẹ́ ká kúkú bẹ̀rẹ̀ sí ní ṣe irúfẹ́ àwọn iṣẹ́ wo gbogbo iṣẹ́ tẹ́ máa ń ṣe pátápátá. ẹ ṣeun atọ́kùn. Yes ma. olórin ẹ̀mí ni èmi lè tún ṣiṣẹ́ kátàkárà. ń ṣe kátàkárà lórin ẹ̀mí sì tún ní yín ṣé bẹ́ẹ̀ ṣe jókòó sí ẹwà òkè àbẹ̀fẹ́fẹ́ ní ti bí tèmi bá àti bí èkejì mi
ẹ ṣe bí olórí. Atato. Ẹ̀yin Orísun. Iyọ̀ dùn. Yes. Ẹ farabalẹ̀ ká Orísun lára. Ọmọ lọmọ yẹn. Ẹni ẹ̀ ṣiṣẹ́ orin ẹ̀mí. Ẹ ti tún ṣe káràkátà. Ó dà. Iṣẹ́ orin ẹ̀mí tẹ́ ti bára yín dẹ̀ ti tó ọdún mélòó? Ọdún á kọjá lọ. Láti tó bí ọdún 5 sí 6. Ẹ ti mú lọ́kùnkúndùn. Ṣé mo pé ó tún dé àwọn àárín kan pẹ̀lú àwọn ìdojúkọ kéékèèké kan. Tá a máa gbọ́ díẹ̀díẹ̀ náà ń bẹ̀ lénìí. Ní ìṣẹ̀lẹ̀ láti fi ti sẹ́gbẹ̀ẹ́ kan tó ti wá rí pé a tún wá mú padà ní ọdún 3 sẹ́yìn. Káwulẹ̀ pé láti bí ọdún 5 sí 6 ilẹ̀ ti gbárùkù ti iṣẹ́ orin ẹ̀mí. Kí lẹ ṣe bára yín nídìí ẹ̀? Ẹ̀bùn láti ọ̀dọ̀ Olúwa wà ní. Ṣùgbọ́n ó tún máa ń ní ṣe pẹ̀lú àwọn ibi tí a máa ti ń bára wa tá a bá ti di ìgbà tí a kéré ìwé. Bá ṣe ń ṣe ní ilé ìjọsìn láti kékeré wá. Ọkùnrin kwaya, children kwaya. Bẹ́ẹ̀ lọ títí tí Ọlọ́run fi wá sọ pé òkè o ní iṣẹ́ láti ṣe fún mi. So mo lè rántí gbangba pé mi ti ẹ̀kọ́ kó fẹ́ kọ bí ara sí náà. Ṣùgbọ́n mo wá ní àwọn ìdojúkọ kan nígbà kan tó yẹ pé mo lè sọ pé àkọ́kọ́ orí mi orí ojú òpópónà ni mo ti gbà. Nígbà tí mo ń la nǹkan kọjá lórí títì lọ́dún náà lọ. Ó dàbí ìgbà tó yẹ pé wọ́n bá ti sọ fún yàn pé mo ń pè ẹrù tí ìfò jẹ́ mo rà sí. So until tí mo tó. Continue. Àfìgbà tí mo tó gbà pé tọ̀ èmi rí Olúwa gbogbo tí ó bá fẹ́ fi ayé mi dá láti ìgbà náà Ọlọ́run jẹ́ lọ́wọ́. Ẹni sọ̀rọ̀ nígbà tí ẹ wá fẹ́ mú iṣẹ́ orin ẹ̀mí lọ́kùnkúndùn yẹn, kí ni àwọn àpẹẹrẹ tẹ rí, kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ tẹ fi mọ̀ pé iṣẹ́ ìmúdẹ ti mú lọ́kùnkúndùn? Àwọn nǹkan tó ṣẹlẹ̀, àwọn àpẹẹrẹ. Àwọn àpẹẹrẹ tí mo lè sọ pé mo rí, mo jẹ́ èèyàn kan tó yẹ pé mo máa ń right from the time mo máa ń believe pé kí n rí èèyàn tó máa sọ fún mi pé yes you can do it. Pé o lè ṣe, tẹ̀síwájú o lè ṣe. So tí mi ò bá ti rí èèyàn kan láti máa tì ní pàpọ̀ bẹ́ẹ̀ pé nǹkan tó lè ṣe ni tó máa náà sẹ̀lí máìdì ni ó máa wá. Mo ṣe mọ̀ pé nígbà tí mo bá kọ̀ wọ́n pé kò yé mi bí mo ṣe fẹ́ ṣe, kò yé mi bí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀, á mú mi jókòó sójú kan gbà mí. Ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run nígbà tí àkókò ẹ̀ tó Ọlọ́run dìde, ó ṣàdìde náà ní pẹ̀lú ó jẹ́wọ́ ara ẹ̀. Ẹ jẹ́ ṣe báyìí ìyàwó náà a sì máa gbọ́rọ̀ tó pọ̀ lẹ́nu tìyín lẹ́nu nítorí pé iṣẹ́ orin ẹ̀mí ó dàbí ẹ̀yin gangan náà ni. Ẹ jẹ́ àjẹ́ òkè lọ́hùn náà, ó ní wo lẹ fẹ́ ká lọ wò nílé, ó ní wo lẹ nífẹ̀ẹ́ sí tó ta lè rí wò nínú ilé agbára wa lọ. Bóyá ní ṣẹ́yìn tí ní ẹ ti ṣe fídíò kankan, ó wà lórí YouTube. Kí ni orúkọ ẹ̀? Ìyanu látọwọ́ Christy Christiana Afolabi lórí YouTube. Ó dá àlejò wa ní ká lọ wo Ìyanu láti ọwọ́ Christy Afolabi. Ìyanu wà lórí YouTube. Ká fi fẹsẹ̀ rájò ní ká fi gbé Ọlọ́run ga. Ká bá padà dé ká wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ tá ń sọ. Ẹ kú kalẹ̀, à padà. Padà sórí ètò Ijiroro Owuro lórí Startimes Television Yorùbá tìyín. Fọ́fẹ́ ní ẹ̀tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa, orúkọ tèmi Ola Onabajo, bẹ́ẹ̀ dẹ̀rẹ́ kejì náà wà lórí ìkàlẹ̀ Yetunde Adeyemo pẹ̀lú àlejò wa pàtàkì Christy Orisun Iye. Ó pàtẹ́wọ́ fún àlejò wa. Sísá wa, àgbọn amọ̀bọ lórin ẹ̀mí nìyí. Ẹ tẹ̀ bá wa fi ohùn yín kí àwọn aráalé náà kan tiẹ̀ gbọ́ ohùn tìyín pẹ̀lú ohùn orin. Bẹ́ẹ̀ ni, ẹ fi kí wọ́n lé
ká tó máa bọ́ sínú ọ̀rọ̀ tá à ń sọ síwájú àti síwájú sí. Ṣáájú ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí a máa wà nípa wà bẹ́ẹ̀. Bíbélì jẹ́ pé wá pé kò ṣe nípa ipá tàbí agbára. Bẹ́ẹ̀ ni. Ògo ni f'Olúwa tó ṣe ohun ńlá. Ìfẹ́ ló mú kó fún wa ní ọmọ rẹ̀. Ẹni tó fẹ̀mí rẹ̀ lélẹ̀ fẹ́ ṣe wá, tó sì ṣílẹ̀kùn ìyè sílẹ̀ fún wa. Ògo ni f'Olúwa o, nítorí pé àwọn aráalé wọn pé olórin ẹ̀mí ni wọ́n fẹ́ gbọ́ ohùn tìyín náà, pàápàá mo ṣe ní kẹ́ bá ń fi ohùn yín kí àwọn aráalé nídìí iṣẹ́ orin iṣẹ́ ti àwo album. Single ló ṣe wọ́n. Single. Another one is called ìkejì ń bọ̀ ní. Single kan ti wà ń ta, ṣé yẹn ni ìyanu tá lọ wọ yẹn? Ìyanu inspiration wo ló wà báyà? Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mà kí a tó lọ, ọjọ́ yẹn ó jẹ́ ọjọ́ má lè gbàgbé. Nígbà yẹn mo ń la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá, so mo kàn ń lọ lórí títì náà ni ṣẹ̀mí yẹn ń bá mi dá lọ, ó ń bá mi sọ̀rọ̀ nínú ẹ̀ pé tí mo bá gbàgbọ́ èmi ò rí ògo Ọlọ́run, ìyanu á dẹ̀ ṣe. Gẹ́gẹ́ bí Ọlọ́run dẹ̀ ṣe fẹ́, òye wá bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe wá nínú àṣẹ. Ẹ ṣe kọ́, ẹ tún fohùn yín kọ́ náà, ẹ tún fohùn yín kọ́ báyìí fún àwọn tó ṣẹ̀ ń darapọ̀ mọ́ wọn wà nísìnyìísìn tí wọn ò gbọ́ nígbà tá lọ wò nílé lẹ́ẹ̀kan. Ìyanu 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 yóò ṣẹlẹ̀ níwòyí ọ̀la. Ìyanu yóò ṣẹlẹ̀. Ìyanu 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 yóò ṣẹlẹ̀ níwòyí ọ̀la. Ìyanu yóò ṣẹlẹ̀. Ìyanu ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni níwòyí ọ̀la ìyanu ó máa ṣẹlẹ̀ sí gbogbo wa lágbára Ọlọ́run. Orin ìyanu yìí nígbà tí ẹ gbà tó jẹ́ pé bẹ́ẹ̀ náà lẹ ti ṣe kọ́, kí ni àwọn nǹkan ìwúrí tí ẹ ti rí nípa ẹ̀, àwọn testimony, àwọn feedback tó fún yín? Fún ìgbélékè orúkọ Ọlọ́run nìkan, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ìgbà tí orin yẹn ti jáde. Oríṣiríṣi ẹ̀rí ló ń wá, àwọn èèyàn ń fi ọ̀rọ̀ ẹ̀rí wọn ránṣẹ́ nípa ti orin yẹn, àlọ́ sì ń dùnkún ọ̀pọ̀lọpọ̀ ayé títí di àsìkò yìí. Olúwa ṣeun. Olúwa ṣeun. Eléyìí tẹ́ ló ń bọ̀ lọ́nà, ìgbà wo ni ká ìyẹn fẹ́ jáde? Láìpẹ́ láìjù. Láìpẹ́. Kí ni àkórí ẹ̀? Ẹ̀rí mi. Ẹ̀rí mi. My testimony. Ìyanu ti ṣẹlẹ̀, wọ́n ti wá lẹ́rìí. Ó bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, tí ìyanu bá ṣẹlẹ̀, ẹ̀rí ló kàn. Ẹ̀rí ló kàn. Ẹ jẹ́ wo àwọn àdójúkọ yín nídìí iṣẹ́ orin láti bí ọdún bíi 5 sí 6 sẹ́yìn tó tẹ̀ tún ṣẹlẹ̀ tó jẹ́ pé tó fi pátì sẹ́gbẹ̀ẹ́ kan láàrin kan ẹ̀ tó tún rí mú padà. Gbogbo ìgbà tí a bẹ̀rẹ̀ nígbà yẹn, ṣe mọ̀ àwọn àdójúkọ tí mo lè sọ pé bóyá mo ní gẹ́gẹ́ bí obìnrin, torí nígbà yẹn a ò tí ì di àyà ẹnikẹ́ni, so èmi máa ń wò pé ó máa nígbà yẹn máa ń dàbí ìgbà tó jẹ́ pé kò sí ẹni tó lè ràn yàn lọ́wọ́ láì jẹ́ pé bóyá wọ́n fi bẹ́ẹ̀ ṣe máa ń ronú yẹn gbà yẹn. Ó ń ṣẹlẹ̀ láwọn ọ̀nà kan ni mo ṣe wá wò pé ṣé ó tiẹ̀ wá jẹ́ pé kò síbi tá a lè rìn sí pé kò wá ní sí pé tó bá fẹ́ gba ilé gbọ́dọ̀ wù ilé. Gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan, mi ò tí ì rí ní nígbà yẹn, mi ò rí ní aláfojúsùn kan lọ títí tí mo lè sọ pé
ẹjọ́ báwo ni a ṣe ń ṣe kìíní àbí báwo la ṣe ń so gbogbo àwọn tó dàbí pé so kìíní yẹn máa ń tó bà mí lẹ́rù gan pé nígbà tí ó bá fi ilé ìpìlẹ̀ yìí olùfẹ́ já sí bọ́ sí ó jẹ́ ìmísí gidi lẹ́gbà. mo dojúkọ ńgbà yìí tí mo ṣe wò pé ọ̀tí tí Ọlọ́run tó sọ pé ìyẹn ní pé fìkan bà kan yẹn náà wà nínú iṣẹ́ ìránṣẹ́ tẹ́fẹ́ gbà yẹn. bẹ́ẹ̀ rí nǹkan bá kò síbi tí ò sí o. kò sí tẹ́lẹ̀ wọ́n ní iṣẹ́ kìíní kan nìkan ló wà iṣẹ́ kìíní nídìí iṣẹ́ ìránṣẹ́ you can ìyẹn ni imagine. pé ẹni tó bá fẹ́ gbà á mọ̀ pé ó gbà á gidi gan-an. Bẹ́ẹ̀ni. òun ni testimony tẹ̀yìn sí pé láì fìkan fún kan Ọlọ́run parí iṣẹ́ ẹ̀. wọ́n ṣe ìyanu nídìí iṣẹ́ orin àwọn olè ń wò bí aláfojúsùn bí àwọn mẹ́ńtọ̀ nídìí iṣẹ́ orin ẹ̀mí ṣeun tó àwọn aláfojúsùn ni ẹ̀mí mímọ́ ni aláfojúsùn nígbà tó bá fẹ́ rújú bọ̀ kò lè sí náà bí èèyàn ṣe wà tí ò ní àwọn tó jẹ́ pé tó bá fẹ́ rújú èèyàn á sáré pé òun pé ẹjọ́ báwo ni wọ́n ṣe ń ṣe ní ìbílẹ̀ pé ní ilẹ̀ tó ń mọ́ ní ojoojúmọ́ èèyàn ń kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ so ní ara àwọn tí mo lè sọ pé mo gbé oríyìn fún tí Ọlọ́run rán sí mi àkọ́kọ́ nínú wọn ni bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Dr. Láyínká Babs aka Àtàbàtú in fact ọjọ́ tá a pàdé rè bí àná tí ó tẹ̀ jẹ́ pé mo wò pé out of bọ́n ṣe máa ń busy tó wọ́n máa ń is always there wọ́n máa ń fi àyè sílẹ̀ kò sígbà tí mo pè wọ́n jẹ́ yín àwọn míì wò lè tún ti wò ní ẹnìkejì tó tún dàbí tiwọn náà ni màámi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ọjọ́ tí mo mọ̀ wọ́n in fact ó máa ń ṣe mí ní kàyéfì ó máa ń ṣe mí ní ẹni kind of as in irú èèyàn tí wọ́n jẹ́ àwọn náà ni Ìyáàfin Ọlá Ọ̀nàbàjọ. Ìyáàfin yàwá ẹ ṣé o ẹ ṣé bá dúró tí o Ọlọ́run ló ẹ ṣe kò fẹ́ o Ọlọ́run ṣe yóò ní jábọ́ o. àmì àtẹ̀yìn ẹ bá a bá mi kí ẹ ṣe mo fi ṣọ́ra ẹ̀. ìwé ìròyìn ọ̀kan la kí yẹn àwọn adáde wà lórí ìdílé kí wọ́n Ìyáàfin Ọlá ẹ ṣé o ẹ ṣé o. kí ní tẹ̀sán tẹ̀sán nítorí ogun tó lógun thank you very much. Olúwa ṣeun Olúwa ṣeun Olúwa tí bàbá ṣàgbára yìí di ọ̀tún láṣẹ Ọlọ́run bá tọ́wọ́ tẹ̀ wá sọ pé kì í ṣe orin ẹ̀mí iṣẹ́ orin ẹ̀mí lọ́dọ̀ tí yín kí ló túmọ̀ sí ní ìṣẹ́jú kan. Iṣẹ́ orin ẹ̀mí ó túmọ̀ sí ní ọ̀dọ̀ mi ó túmọ̀ sí wípé ẹni tí Ọlọ́run ń lò ní ó rán sí àwọn kan ó rán láti jíṣẹ́ fún àwọn nínú gbogbo tí wọ́n ń là kọjá láti jíṣẹ́ fún wọn nínú láti fún wọn ní ọkàn lé láti jẹ́ kó mọ̀ wípé gbogbo tó kàn máa là kọjá láyé Ọlọ́run fún wọn sí. kí lè ṣe wọ́n ríra yín nídìí iṣẹ́ yìí níbi ọdún márùn-ún sí i. bẹ́ẹ̀ ni ó pọ̀ orin yẹn ìyanu ti ṣẹlẹ̀ ó dẹ̀ ti tún ṣẹlẹ̀ á sì máa ṣẹlẹ̀ lórúkọ Olúwa àti kọ̀pọ̀sì orin ó ga ẹ̀ ṣe wọn dúpẹ́ nítorí pàtì ẹ̀pẹ́ yín ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ báyìí sọ ṣùgbọ́n àsìkò wa náà ó ń sáré nítorí pé nínú ilé agodo wọlé àlejò tó bíi méjì lọ́wọ́ wa tá a sì wò pé àgbọ́dọ̀ má dá wọn lóhùn. bẹ́ẹ̀ ni ó di dandan ká dá wọn lóhùn torí bá a ti ń pè yín lẹ́ńjẹ́ o máa sà láńjẹ́ o. nídìí iṣẹ́ orin ẹ̀mí kí ni káwọn èèyàn máa retí lọ́dọ̀ tí ní kí a máa fi yín náà dágbére pẹ̀lú ẹ̀mí lẹ́yìn. Pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àti ìtọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá gbogbo tí Ọlọ́run bá ti fi ránṣẹ́ sí wọn. kọ́ máa retí ẹ̀tí ní kọ́ máa retí ẹ̀rí lẹ́ẹ̀kan ìgbà wo lẹ̀ ń wò tó máa bọ́ ta. Before the end of this kí oṣù
oṣù February tó parí ẹ̀rí mi àbáríkẹ́kọ̀ọ́ láìkọ́ bẹ̀ ṣùgbọ́n ẹ̀rù coffee rice ó bá wà ẹ̀rù coffee rice bá wà. Láti ilé iṣẹ́ tí wọ́n ṣe Little Detergent wọ́n ní ká fún yín pé ẹ ṣe tí a pè yín wá sórí ètò Ijiroro Owuro tẹ̀lé jẹ́ wa. Báwo kí lè ṣe Little? Iléeṣẹ́ Little antibacterial iṣẹ́ yín ò ní jóná. Ẹ máa gbèrú sí lórúkọ Jésù. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Startimes TV ẹ̀yin náà máa lọ sókè lórúkọ Ọlọ́run àti àwọn atọ́kùn mi àwọn màámi lórúkọ Jésù ìjábọ̀. Àmín Ọlọ́run. Àwa tẹ̀lé pọ̀ sẹ́yìn náà ìjábọ̀ lẹ́yìn. Àmín kò sẹ́ni tí ó jábọ̀ o. Ẹ bá wọn sọ ibi táwọn aráàlú àti bá yín pàdé gbogbo social media handles ní pátápátá Facebook Instagram àwọn tí wọ́n fẹ́ pè yín pé kẹ́ wá bá wọn gbóhùn orin ìyìn sókè ní ṣọ́ọ̀ṣì wọn àwọn tó fẹ́ pè yín pé kẹ́ wá bá wọn ṣe máa ń ṣe pàtí lọ́kọrin ní òde òkú àgbà ìyàwó báàdé gbogbo ẹ̀dẹ̀ ń ṣe òyà ẹ pé àwọn Facebook àti Instagram yín fún àwọn tí wọ́n lórí social media pátá Christy Orisun Christy Orisun Iye. Christy yẹn is CHRISTIE Orisun. TikTok, Instagram, Facebook, Christy Orisun. Ẹ ṣe òun yá wa ẹ bá wa kí àwọn ọ̀rẹ́ alẹ́ pẹ̀lú ohun yín ohun orin ni o ẹ bá wa fi orin kọjá gbére fún ọ bá a ṣe ń lọ sí agodo báyìí láti fẹ́ lọ ẹsẹ̀ rájò láti bí àlejò wa kejì wá sórí jù ó yá ẹ fóun orin kékeré kan kí àwọn ará lè kó dàbọ̀ dé. Ó dìgbà ó dàbọ̀ ká tún fi ayọ̀ pàdé o. Ó dìgbà ó dàbọ̀ gbogbo wa la ó balẹ̀ láyọ̀. Àmín. Ó dìgbà Christy ni wọ́n sọ bẹ́ẹ̀. Àwa sì padà bọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ni. Àwọn tí ń lọ. Christy Orisun Iye ni wọ́n ń dágbére fún yín. Àwa sì wà ń bí. Ká máa fi àsìkò yìí dágbére fún sáà yìí náà à ń padà bọ̀ ní kòtòkòtò ẹ̀. Kádélé agbódò ká padà wá nígbà tá a fẹ́ fi sísá wá sílẹ̀ kí àwọn náà kí wọ́n yẹ̀bà fún àlejò wa kejì. À ń padà bọ̀. Ẹ jẹ́ ìjọba juwọ́ sí àwọn ará pé bàbá ẹ̀ lọ́dọ̀ tí yín. Ẹ káàbọ̀ padà sórí ètò Ijiroro Owuro lórí Kaftan Television Yorùbá tiyín. Gbogbo yín tá a jọ ṣètò léni àti pé tá a bá fi máa padà dé ojú mi ojú tuntun lẹ́tún máa bá pàdé pẹ̀lú wa nítorí pé tọ́wọ́ sọ pé ó pọ̀ ni ó pọ̀ yẹ́yẹ́ ó pọ̀ nílé agodo lẹ́yìn. ẹ sì mọ̀ pé àwa kì í bá wọn èèrà tí ò ní ọmọ nínú wádùn tẹ́ ṣe jẹ̀gbádùn Christy Orisun Iye bẹ́ẹ̀ dẹ́rẹ́ àlejò wa kejì náà wọ́n ti darapọ̀ mọ́ wa lórí ètò ẹ máa lẹ́ sà wọ́n wọṣọ ológun aṣọ tó fi ń sìn ìlú rò ok ta fi ń sìn ìlú wa ní ìlú bàbá wa. I belong to Nigeria, my country. Ẹ káàbọ̀ sórí ètò ṣe dáadáa lè dé. Ìdè ẹ̀yin ará wàá gbọ́ pé Nàìjíríà kà fífẹ́ sílẹ̀ wá pẹ̀lú fẹ́ àtòmìnira. Àwọn ará ilé ti rójú yín àlejò wa tó ló sì dá pé ológun ni wọ́n dá pé wọ́n ìsọ̀rọ̀ tó pọ̀ igi ọ̀rọ̀ sínú àjẹ̀ǹdákẹ́ ẹ dákun ẹ bá wa kí àwọn ará ilé pẹ̀lú ohun tiyín. Mo kí gbogbo ojú tó ń wò mí mo dẹ̀ kí gbogbo àwọn olólùfẹ́ mi náà pẹ̀lú kíkí tá a fi máa kíra wa níjọ́ gbèdé alikiyama pé ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Ṣé ti dárúkọ yín fún ara rẹ? Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Abdul Mustapha Ọbáfẹ́mi. Ọ̀gbẹ́ni Abdul Mustapha Ọbáfẹ́mi tí gbogbo èèyàn mọ̀ sí Àfáàmídà. 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 Àfáàmíre. Wọ́n dẹ̀ gbọ́ tí ó bá ti sọ pé Àfáàmídà báyìí wọ́n mọ̀ jíṣẹ́ tí Elédùmarè rán wọn lọ. Really? Bẹ́ẹ̀ni bọ́dà mi káṣẹ tó kémi tó lọ sọ pé Àfáàmídà tó bá jẹ́ pé àfiníráyè ṣètò mọ́lé ni. Gbogbo irúfẹ́ iṣẹ́ wo ni Àfáàmídà máa ń ṣe ìjà? Iṣẹ́ MC mi mo yàn láàyò. Iṣẹ́ ò lè lọ kà nílé ìwé torí ẹwọ agùnbánirọ̀. Mo ṣe English education. English English education. Say what? Say what? Continue.
kọ́ńtìlì ni. ní ilé ẹ̀kọ́ àgbà ni tó ń ṣe Lagos State University. Okay. LASU to be precise. ó ga ó pọ̀ Àwa ni ẹ̀wọ̀n. ẹ̀ǹlẹ́ Àwa ni ẹ̀wọ̀n. ẹ kú gbádùn iṣẹ́ MC lẹ́yìn láàyò ó ti tó bí ọdún mélòó tètè wá dé. Ó ti pẹ́ o. àti tó gbà ó. Àti máa tó bí ọdún ọdún mẹ́wàá Ah. sígbà táwa yìí. ẹni ìpanudé àti inú onílẹ̀ tí ṣe sorry. Mo ti ń sọ̀rọ̀ tipẹ́. ẹ ti ń sọ ti. Wọ́n ṣe bí yín lẹ ti ṣe ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ Wọ́n ṣe pọ̀ yín lẹ̀ báyìí lẹ ṣe ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. Láìṣe bàbá Mósè Orímọládé. kí lè ṣe bára yín dìṣe ọ̀rọ̀ sísọ àti iṣẹ́ MC. Ṣé rí nǹkan tó ní kálukú wá ṣe inú ayé ọ̀tọ̀ọ̀tọ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìgbà COVID-19 mo gbìyànjú àti kọ́ plumbing. Mi ò mọ̀. Kò sínkì. Ìgbà tí mo ti Kò dọ́dọ̀ gbá. ọ̀gá lọ́gá tí ní ilé yóò lè mọṣẹ́ èmi náà dẹ̀ mọ̀ pé mi ò lè mọ̀. kí ló dé. Torí nǹkan tọ́lọ́run ní kémi wá ṣe inú ayé kọ́ nìyẹn. So téèyàn bá ti mọ Fámidà. nǹkan tó fẹ́ wá ṣe inú ayé ìdààmú ò ní pọ̀ inú ayé ẹ̀. Àfàdé ní kí ní mountain of fire kọ́ ni mò ń wò lọ́wọ́. Àṣírí ni gbogbo kíní yẹn. Àṣírí ni ọjọ́ mi wọ́n sì ń padà bọ̀. àṣírí ni wọ́n sì máa ṣàṣírí fún wa lórí ètò yìí lénìí ká tó lọ. ó dáa àfàmìdà táwọn èèyàn ń pè yín kí ló ṣe bá dé. Àfàmìdà èmi kọ́ mo ní ọ̀rọ̀ yẹn ẹni tó bí mi ló ní. Dádì yín. Bàbá mi ló ní ọ̀rọ̀ yẹn. So Àfàmìdà is like mo lè pè ní empty filler. Empty filler simply means téèyàn bá ń sọ ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ní discourse analysis tọ́rọ̀ bá tán Bẹ́ẹ̀ni. tó bá l'Àfàmìdà ọ̀rọ̀ á kàn through ni. Akọ̀ wọlé ni. So Àfàmìdà is like a slogan. MC Abdul gangan lórúkọ mi ń jẹ́. So the same thing happens to Sabinos. Ẹ mọ̀ pé Mr. Funny ló lò. Bẹ́ẹ̀ni. Sabinos ló jáde. So MC Abdul 3 lórúkọ tèmi. Àfàmìdà ló jáde látara ẹ̀. Ló jáde látara ẹ̀. jáde Ìyẹn làwọn èèyàn wá gbà bí ẹni gbàgbá ọtí. ẹ̀rọ Ọlọ́run. Ìwọ ṣáà ṣe nǹkan kan ṣáà ti bẹ̀rẹ̀ nínú nǹkan ẹ̀. kan ṣàdé bọ́ta ń bẹ̀. Bọ́lá ṣe ṣe nìyẹn. àsìkò wo ni Àfàmìdà ló já gbangba. Mo mà ti ń sọ̀rọ̀ tipẹ́. Ẹ ti sọ bẹ́ẹ̀ lẹ́ǹkan. Àmọ́ gbogbo nǹkan láyé yìí tásìkò bá tí ì tó kò sí nǹkan kan tó máa ṣe. àṣírí ni. Àṣírí ni òótọ́ ni. Àṣírí ni. Báwo ló ṣe wá Ìgbà tí ó jẹ́? jáde gangan ó jáde pẹ̀lú aṣọ yìí. Àmọ́ ó ti ń jáde síwájú káṣọ yìí tó dé. Ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀ yẹn. ká lò bẹ́ẹ̀ ṣùgbọ́n aṣọ yìí Aṣọ gangan yìí pé gangan, ògo jáde ìyẹn ti tó oṣù mélòó sẹ́yìn. Mo bẹ̀rẹ̀ service mo lọ sí camp ní October àṣetán November nílẹ̀ ńlẹ̀ ń bí. nílẹ̀ ńlẹ̀ ń bí báyìí. Ìgbà yẹn gangan ló jáde torí ó kanra jáde ni. Ó kanra jáde. Ó kanra jáde ògo wá jáde tẹ̀lú. bẹ́ẹ̀ni Jáde ó kanra. ẹ ṣe àwò kí ló ṣe bẹ̀rẹ̀ kí lè àwọn kan tẹ ṣe ń gbà yẹn tó fi bọ́ta. A ṣe kọ́ọ̀sì kan ní 300 level. Wọ́n máa ń pe kọ́ọ̀sì yẹn ní Shakespearean Studies. Shakespearean studies, okay. Wọ́n wá ń kọ́ wa níjọ́ kan. Wọ́n ní Shakespeare, he has talked about the hegemonic of life, the hegemonism, the structure of life. Mo wá wò ó pé ní ìwọ nìkan ṣe máa sọ̀rọ̀ gbogbo nǹkan nínú ayé. Èdè tí ẹ̀dẹ̀ ló fi sọ tí ń ṣèdè òyìnbó. Mo kàn jáde láti ibẹ̀ ni. Ẹ jẹ́ kí èmi náà mú tèmi wá because I studied Arabic for good 8 years. Ní ọ̀dọ̀ Sheikh Mustapha Zagilulu Sunusi baba Nisolo. So ẹ pẹ́ bàbá. Àmì Ọlọ́run. So with the material nǹkan ti wà nílẹ̀. I have a lot of content in my reservoir. So I can demystify. púpọ̀. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀. So Lárúbáwá níwọ̀n bá tèmi. No one is an island of knowledge. Ọlọ́run ọba kún mi. Yorùbá níwọ̀n bá tèmi Ọlọ́run ọba kún mi. Òyìnbó níwọ̀n bá tèmi Ọlọ́run ọba tó kún mi. So I'm using 3 languages to demystify the theory of life. Torí ẹ mo pè ní the theory of
àṣíríism. Àṣírí. ló dífá fún àṣírí. theory of àṣíríism. n tó fi lè mú Shakespeare náà lórúkọ báwa báyìí. náà ní àwọn tí ẹ kọ́kọ́ ṣe tó kọ́kọ́ gbé yín jáde. ẹ jẹ́ ń lò báyìí. àwọn àgbàlagbà wọ́n ní torí ṣẹ́kù bá ń ṣẹ́kù ẹ̀rù á máa borí atọ́. àwọn àgbàlagbà ló sọ. àwọn àgbàlagbà ló sọ bẹ́ẹ̀. if the olórí ṣẹ́kù àṣẹ́kù yẹn ẹ̀rù á máa bá ẹni tó bá máa dàgbà. àwọn àgbàlagbà wọ́n ní kókó báyìí ní ti kí awó tẹ́kù fọ́ọ̀gù bá dúró máa ń dúró tìkanra ni. ẹ jẹ́ kí n kó òǹdí ẹ̀. àwọn àgbàlagbà wọ́n ní all stages of learning pátá ni Yorùbá ní orúkọ fún. jẹ́ ìrànà lọ ni Yorùbá ń pè ní diploma. níṣe ni wọ́n rán mi wá ni Yorùbá ń pè ní undergraduate. alárànjúràn ni Yorùbá ń pè masters. ẹnu mi tọrọ ni Yorùbá ń pè ní PhD ọ̀dà. ẹnu mi tọrọ ni. ọwọ́ ayé ò ní ká mi ni Yorùbá ń pè ní associate professor. apá mi kági ni Yorùbá ń pè ní professor. ajá ni Yorùbá ló ní nǹkan lọ́dọ̀. àwọn kan ló kó bá wa. wàlá Yorùbá ló ní. àwọn wo ló kó bá wa ọjà. ṣe rí tó bá adopt nǹkan kan ìyẹn ò mí pé kẹ́ pa tiyín tì. bẹ́ẹ̀ ni ó tọrọ. bẹ́ẹ̀ ni. wọ́n colonize wa wọ́n dẹ̀ impose language yẹn lé wa lórí. ìyẹn ò mí pé ká pa tiwa tì. bẹ́ẹ̀ni kò sí rọ́ńbẹ́. tiwa yẹn ló máa ń pè ní literary sophistication. nǹkan tá a ní nìyẹn títí wa gangan nìyẹn ó easy láti sọ̀rọ̀ ń pa ẹ̀. ó easy torí ó dè easy gan. àmọ́ èdè tí wọ́n yẹn kò easy. ó nira. because language is full of dynamism. An existing lexical item may experience semantic expansion or semantic shift. Or a total change of meaning as a result of the dynamism of language. Mo rò pé ń gbọ́ nǹkan tí mo sọ. a kúkú ń gbọ́ etí wa là àwọn aráalé náà dẹ̀ ń gbọ́. dáadáa kétékété. a gbọ́ yìí. ọ̀rọ̀ pọ̀. àṣírí ni olóńgbò tí ò bá jalè wàlíyù Ọlọ́run ni o. kí ni jẹ́. ẹ ṣe àwò. olóńgbò. gbogbo olóńgbò ló máa ń jalè. sóyè tí ò bá ti jalè ẹni Ọlọ́run lòun. téèyàn bá gbá wèrè àdánwò méjì ni tá bá ṣiṣẹ́ physical life tí spiritual rẹ̀ mú ń kọ́. mo rò pé ń gbọ́ nǹkan tí à ń gbọ́ ó wà kí yẹmí ara. àsùn téèyàn bá gbá wèrè. àdánwò méjì ni tá bá wo tara tó gbá tó bá yanjú yẹn tán tí wọ́ọ̀dù yẹn kọ́. ẹ̀yẹn kù sọ́wọ́ Ọlọ́run. wọ́n bá ní how are you? a ní fine. Are you fine? a ní no. èwo la fẹ́ yanjú nu méjèèjì. èwo ni ká mú. gbogbo kìíní yẹn ti dàrú. ó ti dàrú o. ó ti pọ̀ olúkúrúmuṣu. nǹkan tó ń ṣe wá gan ní Nàìjíríà. bẹ́ẹ̀ ni nọ́ọ̀sì bẹ́ẹ̀ ni. torí bẹ́ẹ̀ kan bá bi wá ti pé how are you? a máa ní fine. Do you have money? What are you going to eat? I don't know. Do you have petrol? Kò sí. nǹkan tó ń jẹ́ ọ̀tẹ̀ ní láti béèrè pé do you have petrol? wọ́n á ti ní are you sure you are fine? àtúwá ní à. mi máa fáyín o. tẹ bá ti wá rántí petrol ni ẹ wá sọ pé àná. tẹ rántí pé tẹ bá délé kò sí ní ìsíná. ẹ rántí pé ò nóòtì. tẹ bá rántí pé ẹ̀rín rówó gbà lórí ATM. ẹ bẹ́ẹ̀ fi 1,000 gba 10,000. are you fine? no. àṣírí ẹni ṣòlẹ ọpọlọ yóò ní ìjọba. àmì Ọlọ́run ẹ kú iṣẹ́ takuntakun. òjò onírọ̀ kó má pọ̀ lọ́kadà. tó bá ra koto náà kọ́. àṣírí ni gbogbo kíní yẹn gbogbo wọn kọ́ ló máa ní. bẹ́ẹ̀ ni gbogbo wọn kọ́. ètò náà kòtò gan ṣojú ò ní pa ni. àbí o. òjò máa pa akoto ẹ ló máa fi ṣọṣọ. bẹ́ẹ̀ ni. àṣírí ni gbogbo kíní yẹn. wọ́n dá ringington mọ́ fóònù ni. ẹ̀yin ti rí fóònù tí ò ní ringington. kátàràtì problem ojú ni. làkúrò ìgbé ni problem orúnkún. akokoro ni problem eyín. ẹ̀fọ́rí ìtúlù ìrànrí ló máa ń ṣe. ewu ò ní choice kò síbi tí ò ti lè jáde. bẹ́ẹ̀ kò sí. ó lè yọ ní góńgó rí. àṣírí ni gbogbo kíní yẹn. àṣírí ni àáfàá mi fi ń jẹun. àáfàá mi dà. ẹ jẹ́ n kọ́kọ́ kí Ọlọ́run mo ṣe mistake gan. mo kí Ọlọ́run ọba wòsùn ṣe kan ọba lé ní má sáré. ọba fúnni kò láì lọ́wọ́ ọba tilẹ̀kùn mọ́ni láì lo kọ́kọ́rọ́. kábíyèsí ọba àgbàlagbà. ọba tó já sí pé ní tókun bá gbórúkọ Ọlọ́run awòye. bọ́sà bá gbórúkọ Ọlọ́run ámì lẹ́ngbẹ̀lẹ́ngbẹ̀. báwọn òkè ńláńlá bá gbórúkọ Ọlọ́run wọ́n lè rún jégéjégé kọ́ má tò mọ́ táyé máa fi dọ̀run. gbogbo nǹkan tẹ̀dá bá rí ṣe àfi kó máa dúpẹ́. tó bá yẹn pé wọ́n lo ṣera ẹ̀ báyìí àwọn èèyàn ò ṣe ṣera ẹ̀ bó ṣe fẹ́ yẹn.
ẹ jẹ́ n tún ọ̀rọ̀ yẹn sọ ìwọ bó ṣe bára ẹ̀ yìí ìwọ wò pé ìwọ ló ṣe ra ẹ bẹ́ẹ̀ àwọn kan dẹ̀ fẹ́ dà bẹ́ẹ̀ bíi tiẹ̀ ẹ káwọn náà ṣe ra ẹ bí wọ́n bíi tiẹ̀ yẹn bóyá ó máa wọ́ọ̀kì tí ó bá jẹ́ pé bọ́lá ń ṣe oníkálukú ni ọ̀tọ̀ọ̀tọ̀ tó oníkálukú bá ti gbà forí ó ti tán. wọ́n ní ẹgbẹ́ jẹ́ forí. bọ́lá ń ṣe àfáà wa àfáà mi dà wọ́n ti wà. ìṣèrí ni ẹ má kọ́pì mi mo lè lo ẹ mọ́ go. ó tọ́ ni ajẹmáyé straight. ìwọ ló máa lọ mú tiẹ̀ wá nínú ayé ó ti yé bẹ́ẹ̀ má kọ́pì èèyàn gbogbo jọ́kíjọ́ bá ti ń kọ́pì èèyàn gbogbo shadow kìíní ẹ̀ pátá under ẹni ẹ̀ ló máa ti lò. bẹ́ẹ̀ ni. àṣírí ni kìíní ẹ̀. ó dà fàmìdà ẹja ṣe báyìí náà ẹ àti sọ wípé ìrìn àjò yín lórí ètò ìjíròrò òwúrọ̀ kì í ṣe ẹ̀kan náà àṣemọ́mọ́ náwó gan yín ni gímù wálé wà ń bí nídìí iṣẹ́ yìí nígbà tí ẹ ti bẹ̀rẹ̀ sí ní fọ̀hún jáde kí ni àwọn nǹkan tẹ́ ti bá pàdé nírìn àjò yìí láàrin ìgbà díẹ̀. kò sí nǹkan tẹ́ lè bá pàdé nínú ayé ni gbogbo àjọ wa inside life gbogbo nǹkan láyé ló ní azadi tiẹ̀. ẹ jẹ́ ń gbé yín débẹ̀. ó yá let's go. ẹ gbé wa débẹ̀. jẹ́ àjókòó dáadáa. àfáà mi gbé mi débẹ̀ ó yá gbé wa débẹ̀. gbogbo ìgbésẹ̀ pátá ló ní ewu ojú simplicity la fi máa ń wò. mo ń jẹ́ lọ. ọlẹ́yìn kì í wà nù ilé kó fa párọ́ wọn tí ì ṣe táìsì gbà ẹ ni. kò tí ì sí táìsì ni. kò sí táìsì ni torí àwọn òwe kan need the update. gbogbo nǹkan láyé ló ní ewu o. ibi tí mò ń lọ mò ń padà sórí question yín ni o. kò sí nǹkan tó lè bá pàdé nínú ayé torí ayé ò yẹ nìkan. kò yé yan o. so ní pé yóò ní pàdé nǹkan it is just an understatement. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ní ṣáà àti kékeré mo ti wá ń sọ̀rọ̀ ni. àṣírí tó wà ń bẹ̀ ni pé ní gbogbo jọ́kíjọ́ bá ti fẹ́ dìde nínú ayé nípò fẹ́ sọ̀rọ̀ fàyè àwọn ayé àkọ́kọ́ test yẹ. ní pé ṣé sọmọ ayé lélẹ̀. sọmọ ayé ni ọmọ ayé dà ọmọ ayé ni o. àṣírí mi wo kí nìyẹn. àṣírí ayé wà lọ́wọ́ àwọn tó yẹ ayé yé. inú ayé ni gbogbo àjọ wa. ẹ̀yin kan ṣe ń rí àṣírí lé gbogbo yín tẹ̀ wálé. ó pọ̀ yẹ́yẹ́. ó dáa. ẹ ń sọ àwọn nǹkan tẹ́ ti bá pàdé lọ fún ẹ sọ ẹyọ kan. challenges ẹyọ kan ó wà nù ayé tó bá yín lẹ́rù. tó fi yín làkàlàkà. máa pa bí òwe torí afẹ́fẹ́ mo wà. ṣe rí tẹ bá ti ń ṣe nǹkan nù ayé tí kìíní yẹn ò bá ti kárí ẹ lọ múra ogún díẹ̀. tí ò bá ti kárí tí ò kárí àzìn. ẹ demystify kó lè yé wa dáadáa. ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ní ìdájọ́ ilé ìkí ní káàbọ̀ kí n máa fi kí ní pé ẹ̀kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ní ìdájọ́ iṣẹ́ gbọ́. gbogbo ìkan pàtàkì láwùjọ la máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ọlá Onabajo lórí Startimes television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ máa yí kò rẹ o ẹ máa wo Startimes